Hello. Ọ̀rọ̀ DNA la tún gbé dé báyìí o. Wọ́n lọ́rọ̀ DNA ní ààfin Ọ̀jájá bó ti di dandan ọ̀gbọ̀n. Wọ́n lọ́wọ́ yọ̀bẹ́kẹ́ tó fi ń mu tẹ́lẹ̀ pé kò sáyé yẹn mọ́ ńsìn. Títí kan gbogbo èrò ti dá sí i. Ọba láti ilẹ̀ ibòmíì wọ́n ti wá bá kábíyèsí dá sí i. Wọ́n ní kò sí ibi tí ìṣe ò sí, pé ibi gbogbo náà ti ń kọ́ adìẹ alẹ́. Nǹkan tí wọ́n bá ti pè lé èèwọ̀, èèwọ̀ ló ń jẹ́ èèwọ̀. Èèwọ̀ náà ní royal tradition. Wọ́n ní now pé wọ́n sọ fún àwọn tọ́rọ̀ kàn, olórí Ashley, olórí Toby, wọ́n náà yìí wà lẹ́nu ẹ̀ pé tí wọ́n bá ṣe traditional tí àwọn ọmọ yẹn, wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹni tí ò bá ṣe, á jẹ́ pé ó ń fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀. Ló bá ní àwọn olórí wa sọ pé ìyẹn Toby àti Ashley pé àwọn máa ṣe, pé bẹ̀tà àwọn ò ṣe tí tó máa fa ẹ̀jẹ̀, ìyẹn DNA pé àwọn ò ṣe yẹn. Pé ṣùgbọ́n ìtí traditional DNA náà fẹ́ ṣe. Traditional DNA pé ṣùgbọ́n tẹ́lẹ̀jẹ̀ pé àwọn ò ṣe. Wọ́n ní bàbá rọ́pò wá dìde, bàbá rọ́pò wá sọ fún wọn pé ìtumọ̀ yẹn ṣẹ́yìn lè máa pàṣẹ fún wa ní ilé wa. Nǹkan tá a fẹ́ rè. Àbí ọmọ kọ́ lè sọ wípé àwa là ní. Nǹkan tá a bá fẹ́ ṣe ká lè mọ̀ ikú dà, ká lè rí òkodoro ọ̀rọ̀ pé àwa là lọ́mọ, àbí àwa kọ́ là lọ́mọ. Pé kò sí rádaràda tí ẹ fẹ́ sọ wípé ẹ fẹ́ ṣe tá a máa gbà fún yín. Àṣẹ tiwa ló gbọ́dọ̀ pa, àṣẹ tí ló gbọ́dọ̀ ṣẹ, àṣẹ tí kábíyèsí ló gbọ́dọ̀ ṣẹ. Kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní yẹn pé tradition kìíní yẹn táwọn fẹ́ ṣe pé kábíyèsí, pé Naomi gbọ́dọ̀ bá wọn ṣe. Wọ́n ní bàbá rọ́pò wá sọ sókè tó fẹ́ fojú gbà pé ẹ̀yin wo. Nígbà tí Naomi ń ṣe gbogbo tiẹ̀, ẹ̀yin sá káàkiri. Naomi tó sọ wípé gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ni Naomi ti ṣe gbogbo ẹ̀ tó yanjú. Naomi ò fún àwọn ní stress. Naomi ṣe DNA, ó ṣe ti ẹlẹ́jẹ̀, ó ṣe ti traditional. Èwo dẹ̀ ní ká máa pàṣẹ pé traditional nìkan lè fẹ́ ṣe, ẹ̀ ṣe ti ẹlẹ́jẹ̀ pé ẹ ti ṣe. Naomi ò tí wá ní báyìí ṣe pé tí yín ní kẹ́ ṣe, Naomi ti ṣe ti ẹ̀ kọjá. Tí yín gangan ní kẹ́ ṣe, kò sí ìtókan Naomi pẹ̀lú. Báwo lẹ ṣe máa kí n ti yín pẹ̀lú ti Naomi? Naomi ti ṣe ti ẹ̀, wọ́n ti satisfy pẹ̀lú Naomi. Pé ṣùgbọ́n ẹ̀yin méjèèjì yẹn tẹ̀ ń sá kiri. A jẹ́ pé ẹni skeleton nínú cupboard yín. Ẹ ṣe nǹkan tán ní kẹ́ ṣe kí ó lè rí bó ṣe rí. Pé kábíyèsí ọba òbí ní pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Pé ẹ gbọ́dọ̀ ṣe tradition, pé bàbá yẹn dá sí i, ìyẹn ọba bínú. Pé tradition àti DNA pé wọ́n ṣe láti ìgbà táláyé ti dáyé. Ẹ bá ṣe nǹkan kó lè dá ni lójú, kó lè dá gbogbo èèyàn lójú, kó lè dá kábíyèsí lójú. Tàbí òun kọ́ ló lọ́mọ. Nǹkan tí kábíyèsí bá sọ wípé òun fẹ́, òun lè máa bá fẹ́. Wọ́n ní òun àti Ashley àti Toby wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. Wọ́n dẹ̀ bá kùn láti kíni pé tí ẹ bá ṣe nǹkan tó máa yanjú, a jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń wájọ̀gbọ̀n. Ẹ̀yin lẹ̀ ń wájọ̀gbọ̀n, ń fa wàhálà lẹ́sẹ̀. Torí kábíyèsí, ẹyọ kan tí kábíyèsí ń béèrè lọ́wọ́ ìtẹ́lẹ̀ ní ṣe. A jẹ́ pé bí náà bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò lè tán lè kan náà. Kí ló dé tẹ burú? Kí ló dé tẹ bàjẹ́? Kí ló dé tẹ stubborn báyìí? Wọ́n ní ṣe ni ọba obìnrin wá sọ fún bàrọ́pò pé bàrọ́pò ẹ ṣe gan-an ní tán lórí ilẹ̀. Ọ̀rọ̀ lẹ sọ tẹ́ pàrọ̀. Lóòótọ́ ìbínú lẹ fi sọ. Torí wọ́n ní tó bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà pé ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀. Ó ti pẹ́ tán tí ń sọ̀rọ̀ DNA. Naomi ṣe tiẹ̀ láì mọye ìgbà. Wọ́n á sọ àìmọye ìgbà ló fi ń ṣe. Ó ṣe tàwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ bí. Ìyẹn àwọn ìbẹ̀ta ó tún ṣe tí DNA ti Tadé ní ká wò pé àìmọye ìgbà tó ń ṣe. Torí àwọn èèyàn búburú tí kábíyèsí pè níyàwó. Káwọn náà kán lè wà satisfy, kọ́kàn lè balẹ̀ kán lè ṣe tiwọn. Níṣe náà tún sá. Kí ló dé? Kí ni kábíyèsí gbà wọ́n? Ṣé kábíyèsí pẹ̀lú bó ṣe ràn wọ́n lọ́wọ́ láti fẹ́ wọn?
láti buyì fún wọn pé kí wọ́n máa jẹ́ orúkọ ìyàwó ọba. Ṣé nǹkan tí kábíyèsí fi ṣẹ̀ wọ́n nìyẹn? Tán fi fẹ́ fi búburú san rere fún kábíyèsí. Ọlọ́run ò gbà fún wọn. Wọ́n nítorí ẹ̀ ní kábíyèsí ọba Bínú fi dá sọ́rọ̀ yìí pé òun máa dá sí pé bàbá pé ẹ má worry, ìyẹn bàbá Rọ́pò, pé kẹ́ má worry pé ṣé wọ́n ní kí Naomi ṣe, Naomi á ṣe. Ó tán àbókù. Wọ́n ní kí Naomi tún padà ṣe, pé kí Naomi má bínú. Pé torí tán bá sọ pé okay o, káwọn nìkan ó dáa lọ ṣe nǹkan tẹ́ ẹ sọ pé fẹ́ ṣe. Pé pé ìyẹn gan máa fún wọn lágbára. Pé nígbà tán ò ní kí Naomi ṣe, àwọn gan ò ní ṣe until tí Naomi bá ṣe. Gbogbo tí Naomi ti ṣe tí Naomi tó yìn pé wọ́n pé kán wá ṣe tiwọn, wọ́n ń sá. So kí Naomi tó wá ṣe ní through wọn pé kò ṣeé ṣe. Wọ́n nítorí tẹ́ bá sọ wọ́n ní bàbá yẹn wá sọ wípé àgbọn ń tán lórílẹ̀. Wọ́n ní that is ọba Benin wá sọ wípé tẹ́ bá ní kí tí ó wá sọ fún bàbá Rọ́pò pé tẹ́ bá ní kí Naomi ti ṣe tiẹ̀ pé kán má ṣe kíni, pé kẹ́ jẹ́ ká ṣe nǹkan tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe. Kẹ́ jẹ́ ká gbà fún wọn. Ṣé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn? But àwa ò wá gbà pé kí Naomi ṣe, kí Naomi tún wá bá yín ṣe, àbí ṣèbí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni olúkálùkù gbọ́mọ ẹ̀ wá kó ṣe. Pé ṣùgbọ́n DNA tẹ́ sọ wípé tẹ́ fẹ́ yọ kúrò yẹn pé ẹ gbọ́dọ̀ ṣe tẹ́lẹ́jẹ̀ yẹn. Àìṣe pé wàhálà ni. Naomi ti ṣe gbogbo tiẹ̀, ó ti yan kànkàn. Ẹ ṣe wọ́n ní kó ṣe, á ṣe. Naomi ò bẹ̀rù. Aya Naomi kí pé òun ò ṣe òjóró, òun ò ṣe wùrùwùrù fún kábíyèsí o. Òun ò parọ́ fún kábíyèsí. Àwọn ọmọ gidi, àwọn ọmọ Naomi ò ń ṣe ọmọ àlè. Torí Naomi ò lọ́mọ ọkùnrin méjì pẹ̀lú àwọn ọmọ ẹ̀ pẹ̀lú kábíyèsí. Àwọn tó ní ọkùnrin méjì tó ń ṣe káàkiri, àwọn yẹn náà mójútó ẹni tí ó lọ ọmọ wọn. Wọ́n kúkú wá ń bá wọn du ọmọ ní ààfin. Ìyẹn àwọn tó ń sá kolobá kiri. Nítorí wọ́n mọ̀ wípé irọ́ náà ń pa fún gbogbo ayé pé àwọn ọmọ yẹn ò ṣe ọmọ kábíyèsí. Torí àṣírí wọn máa tú. Kíákíá làṣírí wọn máa tú. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe ń sá nìyẹn. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ tó ń sá lùgbẹ́ nígbà tẹ́nìkan ò lè. Òun lọ̀rọ̀ ohun Ashley àti Tóbilọ́ba. Kí ló dé tó yìí? Wọ́n ní ọba Benin sọ wípé kí bàbá Rọ́pò pé lóòótọ́ nǹkan tẹ́ ẹ sọ òótọ́ ni. Torí ọ̀rọ̀ àwọn obìnrin yìí pé ó lè bí ìyàn nínú gbogbo nǹkan tó ń ṣe. Pé tá bá ti sọ bẹ́ẹ̀ yẹn pé Naomi máa ṣe ó dáa. Kán wá wo ibi tí wọ́n ti máa escape pé àwọn ò ní ṣe DNA. Báwo ni wọ́n ṣe máa sọ wípé wọ́n máa ṣe kan, wọn ò ní ṣe kejì. Gbogbo ẹ̀ náà máa ṣe papọ̀. Ó dáa pé kán ní ìṣó ńlẹ̀. Wọ́n ní bọ́n ṣe ń bá ọ̀rọ̀ yẹn lọ ni. Wọ́n ní ṣe ló sú gbogbo wọn. Ó sú olórí ọmọ Tóbi àti Ashley, wọ́n ló sú wọn. Wọ́n ní ṣe náà kàn ń jẹ yànyàn, wọ́n kàn ń kó wọn ṣe kíni. Wọ́n náà fẹ́ wọn kọ̀ pé wọ́n máa ṣe ni. Ìdí ẹ̀ náà wà sí ẹ̀yin èèyàn mi. Òfin tó bá ti parí gbogbo paternity tó ń ṣe DNA, ó tán. Wọ́n máa free. Àìjẹ́bẹ̀ kò sáyé yẹn. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. God bless you all. Amen. Bye.